ṣá ní àdá, gbogbo ẹnu ẹ̀ pátápátá ló ṣá ládàá, ló wọ́ gbogbo ẹnu ẹ̀. Torí bọ̀bọ́ kan wà nílùú yẹn, òun làwa máa ń lọ bá ṣeré. Bọ̀bọ́ yẹn tá bá ti dọ́dọ̀ ẹ̀, ó máa gúnyán, àwa máa sebẹ̀. Iyán kókò ló máa gún. So bàbá akọ̀wé ìlú yẹn àgbẹ̀ ni, ó gbin iṣu tó pọ̀, ó wá lọ sóko ẹ̀ nídàájí. Bó ṣe dóko ẹ̀ nídàájí yẹn, bí bọ̀bọ́ kan ṣe lọ kà mọ́kò nìyẹn. Agbádá dẹ̀ ni bàbá yẹn wọ̀ lọ. Ó fagbádá yí bàbá yẹn lójú, ó ṣá ní àdá, gbogbo ẹnu ẹ̀ pátápátá ló ṣá ládàá, ló wọ́ gbogbo ẹnu ẹ̀ ládàá. Aṣọ ọmọbìnrin kan tí ibi ìyá tó ń tẹ ọtí fún wa nírọ̀lẹ́ aṣọ ń wò báyìí bó ṣe ń pa, ìyẹn ti tọ̀ ara, ó ti yàgbé ara. Tó pa bàbá oníbàbà, sẹ́kítírì ìlú dẹ̀ ni. Wàhálà dé fún wa lọ́dún tí mò ń sọ yẹn, tọ́nà wà ní o, à ń yaṣẹ́ bẹ̀. Bí wọ́n ṣe lọ ni ọmọ yẹn ṣe délé báyìí láàrin wákàtí 4 kò lè sọ nǹkan tó rí. Ní ọmọbìnrin tó rí yẹn. Ní ọmọbìnrin tó rí yẹn, wọ́n ṣàǹgbọ̀n. Kí ló dé? Bàbá ẹ̀ wá dé, bàbá ẹ̀ wá mú. Kí ló ṣẹlẹ̀? Ó wá sọ fún bàbá ẹ̀ pé lágbájá ló pa bàbá lágbájá sóko. Àwọn ọlọ́pàá dẹ̀ ti dé, wọ́n kàn gòkè lọ sí pálásì ọba yẹn. Bọ̀bọ́ tó pa bàbá yẹn, ó dẹ̀ jókòó sẹ́nu ọ̀nà báyìí, ó dẹ̀ ń wo àwọn ọlọ́pàá yẹn wọ́n ṣe ń gòkè lọ. Nígbà tó rí tí àwọn ọlọ́pàá yẹn ń sọ̀kalẹ̀ bọ̀, bó ṣe wọnú ilé ẹ̀ lọ nìyẹn, iwájú ilé ẹ̀dẹ̀ ló jókòó sí. Bó ṣe wọnú ilé ẹ̀ báyìí, wọ́n wà tì ní. Ọlọ́run o. Ara àwọn tá lè jọ ń ṣiṣẹ́, wọ́n wà ń bẹ̀. Bí yẹn ṣe lọ máṣọ́ nú ilé nìyẹn, wọ́n tiẹ̀ ti wá wọn rí. Bó ṣe lọ máṣọ́ nú ilé nìyẹn, bó ṣe máṣọ́ yẹn tó ń gbọ̀n báyìí, ẹ̀pẹ́ kọ̀ gbọ̀n sí ní orí látòrí òkè ni. Òkèlè sásí. Tó máa wòkè báyìí ló bá rí bọ̀bọ́ yẹn. Bó ṣe pariwo nìyẹn, ẹ máa bọ̀ o, mo ti rí wèrè tó pààyàn o. Wọ́n ṣe mú ni obìnrin yẹn 40 mẹ́ta ló fún lọ́wọ́ ọlọ́pàá, gbò kó burúkú ó fẹ́ kó bá wà ní tíátà. Wọ́n ṣe gbé ọkùnrin náà lọ lọ́dún yẹn ni. Ìyẹn ewu tá a bọ́ nú ẹ̀ ń bẹ̀rù. Bọ́lá ilẹ̀ sì fẹ́ mórí bọ́ torí ẹ̀yìn ara. Ìbára dẹ̀ lọ ṣiṣẹ́ òòjọ́ tiwa ni. Ó tó wá jẹ́ ẹni tó wá sún wọn yín fún yín ṣu. Òun kọ́ ló fún wa ń ṣu, ọ̀tọ̀ lóhun. Gbogbo wa ló máa ń kó ibi tá a ti ń jẹ ṣu. Kí ló wá ní pé bàbá yẹn fi ṣẹ̀wọ̀n tó fi wá pa bàbá náà? Ó lọ jíṣu ẹ̀wà lóko, bàbá wa ká mú bẹ̀. Wọ́n tó wá pa bàbá ni. Wọ́n pa bàbá. Ọlọ́run o. So ara àwọn ìrìnàjò yẹn, ara àwọn àpò lọ́nà rẹ̀ nù. A máa dúpẹ́ torí bá ń kó èèyàn yọ nírú àwọn nǹkan báwọn ọpẹ́ ńláńlá ni. Bàbá yẹn ọgbà tó dẹ̀ fi dá iṣu sẹ́ǹkùlé ilé ẹ̀ tó jókòó sí yẹn. Ó tó ibi kọjá ẹnu géètì yẹn síwájú lọ́hùn. Ìyàwó ẹ̀ dẹ̀ wà nù oyún. Kì í ṣe ọmọ ìlú yẹn, ó wá fẹ́ ọmọ yẹn mọ́ bẹ́ẹ̀. Ibi tó rí mi wú dé lórí ara tó kékeré tẹ́ sọ fún wa yìí. Nígbà tó Ọlọ́run kádàrá kí wọ́n àti ìyá wa Bẹ̀rẹ̀ agbọ́n pàdé. Wọ́n ní kódà eré tẹ́sọ̀ yìí tí mi ò tẹ̀ tó àwọn pé ìṣẹ̀lẹ̀ tó tóbi báyìí tó wà lẹ́yìn ẹ̀. Bẹ́ẹ̀ni. Eré Àbẹ̀ní agbọ́n yẹn, wọ́n náà ti fún àwọn òṣèré wọn. Ọ̀gá àwọn láti kékeré dẹ̀ ni bàbá wa Àyẹ̀kínà Jídé yẹn kọ́nà forí jì wọn. Wọ́n kọ́ lọ pa àwọn, wọ́n ní àgbàlagbà tó wọ́n sáwọn àwọn dá padà pé kó sọ fún àwọn òṣèré mọ́sẹ̀. Wọ́n tó wá lọ́wọ́ báyìí padà wálé lẹ́yìn kejì. Bí nípa àgbàlagbà ni mi ò tẹ̀lé ṣeré wọn lọ sọ fún ọ̀gá àpò òṣèré wọn. Wọ́n ní pé àwọn tẹ̀lé bàbá yẹn padà lọ́sọ̀dọ̀ bàbá Àyẹ̀kínà Jídé yẹn. Mo ní kó wá pè wọ́n náà ṣeré wọn. Ó ní bàbá mi ò ṣeré mọ́ mo sọ. Bàbá mi lè jẹ́ ọ̀gá mi lè jẹ́ lóòótọ́. Eré tẹ́ pé wọ́n bá owó tí mo rí níbi ọjà tí mò ń tà tó Ọlọ́run ti gbàdúrà wọn níbi ìrẹsì tó ń ṣètà. Mo tún kó wá síbi eré orí ìtàgé ni. Ní pé kí ló fà ní òye látọ̀dún tí mo ti ń ṣe. Eléyìí tó tún ṣe yìí gan-an mo lówó tí ń fọ lọ́múra kò ṣe. Wọ́n náà sunkún káwọn tó bẹ̀rẹ̀ sí ní ṣeré yẹn káwọn tó wọlé sẹ́sìkì. Wọ́n ti bọ́ sórí tẹ́ àwọn nǹkan tó máa wà ní eré yẹn torí ìfẹ́ táwọn ti ní sí àwọn tó gbọ́nra nù káwọn sunkún máa fi kópa ń bẹ̀ kọ́nà tó á. Gbogbo ìgbà yẹn àwa ti ṣeré ńláńlá tó ti mọ̀ wá. Bẹ́ẹ̀ni. A ti ṣeré ńláńlá tó ti mọ̀ pé òṣèré ni wọ́n. Gbogbo ìgbà yẹn.
ìtàn tó tóbi báyìí wà lẹ́yìn Ọlọ́run tóbi lọ́ba. Ọ̀gá àwọn kan ṣàríyàn bàbá Àyẹ̀kí Nàìjíríà yìí wọ́n kàn ṣàdúrà fún wọn pé ṣé owó ló fẹ́ ni àbálò àdàpọ̀ wọn ní méjèèjì làwọn fẹ́ Ọlọ́run lè jogún méjèèjì fún ọ ìyàtọ̀ múra ètò wá ṣe inú eré yẹn lẹ́wọ̀n gbé yẹ kí tọ̀wọ́tàn. bẹ́ẹ̀ni. ẹ ṣe ń gan bàbá ó pọ̀ lámù wọ́n àkókò fún wọn pápá mọ́ra àṣẹ pápá àbí ẹ̀yà àgbàṣe náà ṣe ti ń pa nílẹ̀ pápá. Orí wa ní pé kẹ́ wá bá gbé wọ̀ ní èrè ìfẹ́ ẹ fẹ́ lọ dúlà ẹ̀mí èèyàn gẹ́gẹ́ bá ṣe mọ̀ yé sí nǹkan tẹ́ máa sábà ṣe jù nìyẹn bí a kẹ́ lọ gbèjà àwọn tí wọ́n pé àwọn ayé ń ṣe àbáwọn àjẹ́ dè mọ́lẹ̀ a fẹ́ lọ gbà á lẹ̀ ẹ wá lọ wá ṣẹlẹ̀ pé ẹlẹ́mì kọ̀ọ̀kan tó wá dé yín lọ́nà tẹ̀lé fẹ́ lọ dúlà ọmọ kan tó sáyà pé ìgbà ìyàbú ti wà lẹ́sẹ̀ kan ayé ẹ̀sẹ̀ kan ọ̀run tẹ́ fẹ́ lọ ṣe ẹ fẹ́ lọ rà padà báyìí lè ṣe máa ìtàkùn tó bá ní kéni ó mọ́ gòkè àlọ́ tó ń tẹni ní ọ̀lọ́ kò sí dídí àwọn nǹkan yẹn náà a máa ń fi ṣeré tó máa ń dúró dáadáa àwọn nǹkan yẹn náà ti lọ nu eré dáadáa díta àfẹ́ lọ ràn èèyàn lọ́wọ́ tẹ́nìkan wọn wàá kolúwẹ̀ lọ́nà ìgbà tí ì ṣe pé tí ẹ fẹ́ ta tí ò fẹ́ ṣòfò dànù ṣùgbọ́n àwọn tó ń kọ eré yẹn ṣe mọ̀ pé ibi tí wọ́n bá forí ẹ̀ sọ ibẹ̀ la máa ṣe sí lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń fún mi láǹfààní láti jẹ́rí wọn. ọmọ ilé wa náà ilé náà máa fi gbéjà yẹn wò gangan bẹ́ẹ̀ pé. bó bá ṣe lọ náà là á ṣe tọkọ. ìyẹn ló wá mú mi wá síbi pé ẹ̀yin àti ìdìgbòlùjà ẹgbẹ́ àwọn ọmú kan wá nu gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń kojú ara yín nu eré torí èyí tó máa pọ̀ jù ní gbogbo eré bó ṣe máa ń kọ̀tọ̀ yẹn náà ni pé kẹjọ máa kojú ara yín kẹjọ máa oníkàlùkù wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo báwo ni ẹ ṣe máa di sí bàbá ẹyẹ ká wò kán nù. òun bá wa lójú ọ̀nà yẹn ni ó bá wa lójú ọ̀nà bá a ṣe ń ṣe lọ yẹn tá à ń ṣe ohun ọ̀wọ́n ni àwọn náà ṣe lè dúró sí díẹ̀ torí Èkó ni mo ń gbé tẹ́lẹ̀ ni mo gbogbo ṣe mi Èkó ni mo ti rí ṣùgbọ́n ìgbà tí mo kó lọ sí Ìbàdàn ni mo tó mọ̀. Ìbàdàn ló ń gbé. Ìbàdàn ló ń gbé. Ìgbà tí mo kó lọ Ìbàdàn ni mo tó mọ̀ ṣe mọ̀ pé irú eré tèmi náà dẹ̀ lòun náà practice gbogbo àwọn nǹkan tó bá rí lára wa náà ni wọ́n máa ń fẹ́ràn láti lò. So kò sí ìbànújẹ́ nù yẹn torí téèyàn bá ń ṣe tẹ́nìkankan bá ṣe nǹkan yẹn ò ṣeé ṣe kó dáa nìyẹn. Oríṣiríṣi ìjà ni máa ń wáyé ibi tá a bá ti pààyàn apá náà ni ṣùgbọ́n ọwọ́ mi rèé ọwọ́ ọ̀bẹ lọ̀bẹ fi bẹ su àwọn ogun ọwọ́ ní gbóúnjẹ fẹ́nu ẹsẹ̀ mi ò tìrì gangan ni mo múrin gba bùsọ̀ mọ́ tìrì gan ojú mo mú wòran nǹkan kan dírodíro ẹnu ò ní pa mí ẹnu ò ní pa ọ́ ṣùgbọ́n ẹni wọ́n bá ṣẹ̀ṣẹ̀ orò tó bá sá wọnú igbó yóò gbòòrò ń bẹ. ẹ ṣe bàbá báwo wá ní ìbáṣepọ̀ yín pẹ̀lú olóògbé Sisi Quadri torí pé a ní pé ọmọ ọlọ́jẹ́ sí yín wọ́n bá yín ní kó tẹ̀ yẹ kó ti fi kó ṣàgbà. ọ̀dọ̀ Ajílẹ̀yẹ lèmi ti pàdé àwọn yẹn eré ẹyọ kan náà dẹ̀ ni mo bá Ajílẹ̀yẹ ṣe Àbẹ̀ní Agbọ́n ni mo bá ṣe ibẹ̀ làwọn náà ti mọ̀ mí torí assembly wọn mi kì í lọ láràárọ̀ ló máa ń ṣe assembly mi kì í lọ ìjọ kan àkọ́kọ́ ní ológogoro láàárọ̀ ni ẹ̀jẹ̀ á lọ sí assembly yan òjè bá a ṣe débẹ̀ báyìí tó fi rí mi lọ́ọ̀kan báyìí Aláàjì Allahu Akbar ní ẹ̀ ń ṣe àwọn èèyàn tó wà ń bẹ̀ lé 500 o Allahu Akbar ni wọ́n ń ṣe ìgbà tí mo dé iwájú wọn tí mo kí Aláàjì pé ẹ̀lẹ́ káàárọ̀ wọ́n ní mi ń ta bàtà yìí a rí yín láàárọ̀ yìí mo ní bẹ́ẹ̀ ni ní Allahu Akbar náà ni wọ́n tún ṣe wọ́n ní èmi Yẹ̀kínì ọmọ Ajílẹ̀yẹ o wípé ntọ́lọ́hún ṣe fọkùnrin òun ń tọrọ ẹ̀ láyé òun kọ́ lòun ṣerú ẹ̀ fóun pípẹ́ ni tó bá fẹ́rú ẹ̀ kò tọrọ orí mi tún wú tó báyìí tá a mọ̀ pé wọn ó kú náà ṣé Ọlọ́run ò wá ṣe tó dáa fún wa ni àdúpẹ́ fọlọ́. ó túbọ̀ sí pé bóyá eré tọ́rí yíyẹn ló fi wá ní pé kẹ́ kópa nínú eré. àìjọ ti máa ṣeré ńkọ́ níjọ́ tí máa ṣeré àtọ́ba àti ìjòyè ló dìde wọ́n dìde dúró
ṣé yẹn eré Àbẹ̀nagbọ́n yẹn. eré Àbẹ̀nagbọ́n yẹn. ó ní ẹ̀pẹ́ eré yẹn gan lọ́wọ́ fi mú Òkìkí ìyá ẹ̀ jáde ìyá Àbẹ̀nagbọ́n yẹn. bẹ́ẹ̀ ni gbogbo àtọ́ba àti ìjòyè náà dìde dúró Aláàjì Ajílẹ̀ yẹn náà orí ibi tán wà yí bọ́ọ̀lẹ̀ lórí ibẹ̀ tó ń rálẹ̀ mú tán fi ń dìde ni pé kí ló dé ìwọ ọkùnrin ẹ̀jẹ̀rún àti torí tí dàrẹ́tọ̀ ẹ̀fọn nìkan ní pàtẹ́kó eré yẹn ipa tí mo kó yẹn tí gbogbo wọn fi hàn bàbà. ipa tí mo kó yẹn àwọn àjẹ́ wọn lọ tanná sáàfin iná àtùpà fìtílà wọ́n wá ń wá àṣírí bí wọ́n ṣe máa gbéná yẹn kúrò nínú palace tó bá gbéná yẹn kúrò ọba ò lè jókòó sórí ìtẹ́ yẹn. kíkà. báwọn awo ṣe lọ ni àwọn awo bíi méje ló kọ́kọ́ lọ bí gbogbo wọn ṣe débẹ̀ abókù gbogbo wọn nù lé ni. Ọlọ́run ṣàánú. wọ́n wá pè mí pé kí wọ́n paná yẹn. àwọn tí mo kó dání náà méje ni wọ́n ta fẹ́ lọ paná yẹn. ẹ̀yin sì kẹjọ. èmi sì kẹjọ mo sì keje. àwọn òkú tó wà nù dé pálásì yẹn tán fẹnu paná yẹn tí gbogbo wọn kú sílẹ̀ lẹ́yìn mo ní kí gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà àwọn ọkùnrin 5 tó wà ń bẹ obìnrin ló sì kẹfà ó yá ẹ kó gbogbo àwọn òkú yẹn jáde bó ṣe kó gbogbo àwọn òkú yẹn jáde mo blọọkì ẹnu ọ̀nà yẹn ni ibẹ̀ lórí wọn ti kọ́kọ́ ń dàrú bí n ṣe blọọkì ẹnu ọ̀nà yẹn abọ́sídìí nọ́mbà yìí obìnrin yẹn ẹnu tó ń ná bọ̀ báyìí ipe kóun fi fẹ́ náà yẹn pa àmúra ẹnu ẹ̀ mú ní pé má dàrú ẹ wò gbogbo àwọn tí wọ́n rùkú wọn jáde wò ẹnu ni wọ́n fi fẹ́ náà yẹn pa kò sí fẹnu fẹ́ o ń ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹsẹ̀ ni mo fi ń paná yẹn. àkíkà. máa tẹsẹ̀ bọnú epo máa pọ̀fọ̀ máa tún fi paná yẹn. àkíkà. tí mo fi pa tó fi kú ẹyọ kan mo wá ń tẹsẹ̀ bí epo mò ń pàkejì àṣàwọn èèyàn ń wò mí mo ń tẹsẹ̀ bí epo mò ń pa mo ti kọ́kọ́ dà wọ́n sí controversial o táwọn babaláwo tó gbé ọmọ yẹn tó gbà wò kú jáde yẹn tó fẹ́ padà wọnú ilé dàrẹ́tọ̀ ó bá wọn jà bàbá ìyá ńlá ìyá àjà pé ẹ má wọlé mọ́ ẹ ṣáàrí tó ti blọọkì ẹnu ọ̀nà ẹ má wọlé mọ́. nígbà tí mo pààyàn tí ò kú tí mo ní ìpè ọjà láàrin lónìí everybody ariwo ńlá ni mo sọ ariwo tó tóbi gan gbogbo àwọn Àbẹ̀nagbọ́n náà ló wà ń bẹ ìrìn àjò bẹ̀rẹ̀ náà Olódùmarè ló fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa. sọ̀rọ̀ tọ́lọ̀ tó tásìkò tó kó wá pápá mọ́ra bàbá ká fi yẹn lẹ̀ tọ́lọ̀ púpọ̀ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó bọ́lọ̀ ṣe kún kékeré yín kan tó ìjẹ́ ń bẹ́nu ọmọ yín tọ́lọ̀ ní pípọ̀ náà nífẹ̀ẹ́ rẹ̀ àbí kó wù láti ṣe eré ìtàgé tẹ́ ń ṣe yìí. everybody ẹ lọ tún sí Lálùdé Twins channel. Twins channel. Lálùdé Twins mo ní bèjì. tẹ́pà àwọn náà ń ṣeré ìtàgé. but eré yẹn kí wọ́n máa fi àsìkò yìí rehearse ni kọ́ máa fi ṣe practice nítorí wọ́n láti kàwé dáadáa. ìwé yẹn gangan ló kọ́kọ́ ṣe kókó ojú ọ̀nà tó ló kálukú wọ́n lè gbà ńbẹ̀ Olódùmarè yóò pàṣẹ sí i. ọ̀pẹ̀lẹ̀ láwọn bíi táwọn nífẹ̀ẹ́ sí eré. broda ID náà wà ń bẹ̀. àti ìlú tó tẹ̀lé wọn. òun náà wà ń bẹ̀. sọkùnrin ni gbogbo àwọn mẹ́ta ni. obìnrin làwọn ìbejì Ìdòwú yẹn ọkùnrin. láti wọ́n dàgbé wọn sí ibi wọn wà. àwọn sí. tó kí wàá ní ìbáṣepọ̀ yẹn pẹ̀lú àwọn èlò olórin àti pé olórin wo lẹ nífẹ̀ẹ́ sí jù kí nìdí tẹ́ fi nífẹ̀ẹ́ olórin yìí bàbá. irú orin tí mo nífẹ̀ẹ́ sí kò mọ níwọ̀n torí gbogbo àwọn tí wọ́n bá ti ń kọrin ọpọlọ tó ṣe é gbọ́ gbogbo wọn pátápátá lèmi nífẹ̀ẹ́ sí torí iṣẹ́ ọpọlọ làwa náà ń ṣe. so mo nífẹ̀ẹ́ sí Alhaji Sikiru Ayinde Barrister gan kí wọ́n tó kú mo nífẹ̀ẹ́ sí King Sunny Adé púpọ̀ Ebenezer Obey mo nífẹ̀ẹ́ sí wọn púpọ̀ yàtọ̀ sí wọn pé wọ́n jẹ́ bàbá ìlú mi. Pasuma number 1. Kíkà. Wàsí number 1 ní iwájú mi. Saheed Òṣùpá number 1
níwájú mi nínú olórin Nàìjíríà o. Alhaji Wasiu Ayinde náà olórin gidi ni. Torí ẹni tí ò bá mọ nǹkan tó ń ṣe látìgbà tí a ti bẹ̀rẹ̀ yẹn sírú àsìkò yìí, ẹlòmíì ti wọ mi tí mo gbúrú ẹ̀ mọ̀. So ká tiẹ̀ máa dúpẹ́ fún gbogbo àwọn tá à ń sọ yẹn pé Olódùmarè yìí wà pẹ̀lú wọn. Wọ́n yìí ń jẹ́ ẹni àmì ní orí ilẹ̀ ayé tá a wà yìí. So àwọn nìyẹn. Orin Alhaji Sikiru Ayinde Barrister ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ọgbọ́n àtòye ó wà nínú ẹ̀. Wọ́n dẹ̀ tún ní system kan tí ò sí gbogbo olórin tó ní Nàìjíríà yìí. Ohun tó fi ń kọrin ó lé ní 20. Ohun tó fi ń kọrin ó lé ní 20. Èyí tó bá bá ìtàn bá fẹ́ kọ mu ló máa lò. So eléré ńlá ni wọ́n. Eléré ńlá ni wọ́n. Mo sì gbàdúrà káwọn ọmọ wọn náà kí wọ́n jogún nǹkan tó dáa. Bẹ́ẹ̀. Ibi tí wọ́n sì ń pé táwa ní ká dálẹ̀ ká tó ṣà. Táwa ní pé tó tẹ̀ á dìkò kọ̀ọ̀kan náà gidi ẹ ṣáà mú kan ààyò yín gangan ní olóògbé Sikiru Ayinde Barrister. Ààyò mi ni wọ́n ṣùgbọ́n olóògbé ni wọ́n báyìí. Gbogbo àwọn tí wọ́n kù láyé nínú àwọn tí mo dárúkọ yẹn ààyò mi ni gbogbo wọn náà. Ẹ ṣe gan bàbá ẹ ṣe gan. Kìnní náà wà nù wọn Mọ̀láíkà. Atawẹ́wẹ́ òun náà wà nù wọn torí gbogbo àwọn yẹn náà àbúrò mi ni wọ́n. Ṣẹ̀fíù Àlàó ó wà nù wọn. Ọmọ oko tó di bàbá oko. Ọlọ́run dá púpọ̀. Gbogbo ohun tá a bá ń ṣe ká ṣàfi sùúrù sí, ká sì ṣe pẹ̀lú òtítọ́. Torí tíátà fúnra ẹ̀ òtítọ́ ni. Bàbá ìbéèrè yìí wà ní kí n má béèrè ṣùgbọ́n ó ń gbé mi lọ́kàn pé ṣáàgbèrè ń ṣe mí kàmìkàmì lórí àwọn nǹkan yìí bá mú àwọn nǹkan tó di gẹ́gẹ́ bí Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ àbí àwọn epic tí kò pa nú ẹ̀ lóríṣiríṣi ẹ kọ́kọ́ béèrè báyìí òun ló jẹ́ kókò ṣe ló jẹ́ má lè gbàgbé nú ẹ̀ nínú gbogbo àwọn eré tẹ́tí kópa nú ẹ̀ yẹn tó jẹ́ bí epic pé nítorí èmi tábàyè ní pé wọn máa wò Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ṣe nítorí èmi ti wo ti aláwọ̀ ọlọ́kadà kí n wo tètè aláwọ̀ kọ́tọ́kọ́ ṣe mo tẹ̀ tó gbọ́ ọ́nà kí sẹ́ẹ̀tì kò tó ní kó mo tó wò mo ìtura wo tètè orí ìtàgé tẹ́ ṣe orí ìtàgé tẹ́ ṣe yẹn bí ṣe ń sọ yìí gan ó dàbí kó mo tó wò wájú yìí torí bí ṣe ń lọ́bìrì yẹn ilé ìtẹ́tù fi sí yìí tó kọ́ ó ti pa bàbá mi ó pa ká sọ ẹ̀ ń lọ́bìrì pẹ̀lú gbogbo àyájú tẹ́ pé ewu ní ìyàtọ̀ torí yẹn lèmi rí ọlọ́kan. Oríṣiríṣi eré ni mo ti ṣe tó pọ̀. ewu ní jẹ́ pé má lè gbàgbọ́ láti kẹ́tẹ̀ mú kan bẹ̀. A mọ̀ pé tá a bá fẹ́ sọ yẹn àwọn eré tí wọ́n ti mọ̀ wá dáadáa nígbà tá a bẹ̀rẹ̀ òun la máa kọ́kọ́ mú torí tó bá mọ̀ wá ní àwọn ìta ṣe yẹn wọ́n lè má fojú sí wa lára pa àmọ́ nǹkan kan. Bẹ́ẹ̀ni bàbá. Àwọn àjẹ́nìyá mi part 1, 2, 3 ni. Túmọ̀ sí pé ilé tó kọ́kọ́ fi yín mọ̀ tó yẹ kọ́ lámì látàrí. Mo ni mo kọ́kọ́ ṣe long road tí mo ṣe actor nínú ẹ̀. Àjẹ́nìyá mi nẹ́ẹ̀kì ló ní Ìgbò lẹni tó ní àkànrò oníkẹ̀kẹ́ àkànrò oníkẹ̀kẹ́ náà wà bẹ́ẹ̀. Ẹ yẹ pa olè kó nínú Àjẹ́nìyá mi yẹn. Babaláwo ni mo kó babaláwo lóòótọ́ ni mo ṣe nú ẹ̀. Nígbà tí gbogbo sinimá alágbèléwò ṣe ìlú tó ń sóyè ńlá. Bẹ́ẹ̀ o báyìí díìskì ńlá pàǹpà. Ẹ ṣeun yẹ kí wọ́n bí sójà abẹ́ǹkù ibi tí wọ́n mú mi lọ ní pé mo gbọ́ tán nítorí pé Ọlọ́run kádà kí wọ́n bí mi sí Èbúté Mẹ́ta mo lè gbé bẹ́ẹ̀ pọ̀ ìwọ̀n gbà tí mo lọ gbé bẹ́ẹ̀ Ọlọ́run ní kí n bá àgbàlagbà kan tó jù mí lọ tó jẹ́ ọmọ Èbúté Mẹ́ta tó ní pé Èbúté Mẹ́ta lọ bí ẹ̀yìn náà sí ó ní pé òun gbọ́njú bá òòṣà kan tó máa ń ṣe ní Èbúté Mẹ́ta nígbà yẹn àbẹ̀ ní Rábíàtù Onígbà kíní kan lọ́pẹ̀. Rábíàtù Onígbà ìgbére ẹlẹ́yà àjèrò odókó ẹlẹ́mu wọ́n wè wọ́n wá wò láti ìlú òyìnbó nǹkan Rábíàtù yẹn eégún ni takọtabo ni takọtabo yẹn tí wọ́n bá ti ń lùlù fún wọn tó ń jó lọ lúkálùkù ló máa ru ẹrù ẹ̀. Àwọn tí wọ́n bá fẹ́ display fún wa wọ́n lè sọ ẹrù kalẹ̀
kan jó kan lẹ̀dí mọ́ra wọn kan tún gbẹ́rù wọn lẹ̀. Wọ́n ṣáà máa ń ṣe eré kọ̀ọ̀kan lójúde kọ̀ọ̀kan tó bá ti dé. Èrò lẹ́yìn Rábíàtù tá à ń sọ yìí wọ́n wá wò láti ìlú òyìnbó. Ẹ̀kan náà la kọ̀rí tí nǹkan yẹn ò ṣe mọ́. Ṣé ìwé nípa bí ètùtù kan tó lágbára tí ó. Irọ́ o, bóyá ẹni tí ó ń ṣe ló ní ìdààmú kékeré lásìkò yẹn. Bàbá tó ń ṣe náà ọmọ Ìbàdàn ni, ó kọlà tó ń ṣe Rábíàtù yẹn, kì í ṣe ọmọ Èkó tó ń gbé eégún yẹn gangan. Irú àwọn nǹkan yẹn kò yẹ kó tán, ṣùgbọ́n wọn ò ṣe mọ́. Léèdọ̀ tí ẹ̀mú akọ fi kọ̀ọ̀kan nípa ẹ̀. Wọn ò ṣe mọ́. Nǹkan tó mú mi bẹ̀rẹ̀. Òótọ́ ni o. Rábíàtù. Àwọn eléégún Èbúté Mẹ́ta ó dà pé àwọn ni wọ́n ní mọ́ bí ṣe lè fi nǹkan yẹn wé ṣá. Ọ̀rọ̀ wà láàrin wọn àti Rábíàtù yẹn tí eégún yẹn ò fi jáde. Àwọn ọlọ́run nífẹ̀ẹ́ sí pé wá láti. Wá àti ẹ̀ mọ̀. Àṣà àkọ́rí pé nǹkan yẹn stop. Àwọn eégún náà láyé wà l'Èbúté Mẹ́ta náà síbẹ̀síbẹ̀ o. Olóòlù wà l'Èbúté Mẹ́ta. Ṣóńgírò wà l'Èbúté Mẹ́ta. Olóòlù ó yàtọ̀ sí olóòlù Ìbàdàn. Ó yàtọ̀ sí olóòlù Ìbàdàn. Ọmọ Abẹ́òkúta ló ń gbólóòlù tó wà ní Èbúté Mẹ́ta yẹn. Báńgbóṣé wà. Oríṣiríṣi eégún ńlá wà l'Èbúté Mẹ́ta. Báńgbóṣé Èbúté Mẹ́ta yàtọ̀ sí tèkó. Yàtọ̀ sí tèkó. Ọ̀tọ̀ nílùú kan náà ló ń lùlù fún wọn, Àmínù. Ẹni tó ń lu ti Èbúté Mẹ́ta náà ló ń lù. Ló ń lùlù fún tèkó. Bàbá onílù ńlá ni o. Onílù ńlá gidi ni. Bá ìṣe ń wọ ẹ̀kọ́ tó tóbi. Kí á ní àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ fún àwọn olólùfẹ́ yín jákèjádò àgbáyé? Nǹkan ẹyọkan náà ni mò ń tẹnu mọ́ fún wọn. Àtẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀, àtẹ̀yin tẹ́ ẹ ti wà nú ẹ̀. Mo sọ fún yín pé ẹ rọra sáré kẹ́ ẹ má bàa kó kú. Ẹ rìnrìn bẹ̀rẹ̀ díẹ̀ kẹ́ ẹ má bàa dẹni ẹ̀yìn. Ẹ ṣọ́ra ní àbí kan kẹ́ ẹ má bàa ṣìwà wù. Ẹni ọba ṣayé jẹ ló ṣìwà wù. Oòduà ò fẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣeun bàbá wa. Kí ni ká máa retí lọ́wọ́ yín? Fún àwọn olólùfẹ́ yín. Ọkùnrin àjẹ́ ó ń bọ̀ lọ́nà. Ṣùgbọ́n mo ti ya igbó wúrà, ìyẹn ò ní pẹ́ jáde sórí afẹ́fẹ́. Ìdà ọba náà ó sì ń bọ̀ lọ́nà. Ẹ lọ wò ó orí YouTube mi Lálùdé tẹlifíṣàn lẹ ti máa bá. Ẹ ṣe ń gbọ́ bàbá. Ẹ ṣe àdúpẹ́. Ẹ jẹ́ àdúpẹ́ àti máa rí yín wá. Ẹ ṣe ẹ kú dé lásìkò yìí. Àti máa rí yín wá bàbá. Ẹ ṣe àdúpẹ́.